ó dójú ẹ̀ àjọ efcc ti gbẹ́sẹ̀ lé gbogbo àsùnwọ̀n owó ìjọba ìpínlẹ̀ ọ̀sùn. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ báyìí ti fìdí rẹ̀ múlẹ̀ pé àjọ efcc ti gbẹ́sẹ̀ lé gbogbo àsùnwọ̀n owó ìjọba ìpínlẹ̀ ọ̀sùn. Ṣáájú ni gómìnà ìpínlẹ̀ ọ̀sùn Adémọ́lá Adélékè ti fẹ̀sùn kan àjọ tó ń gbógun ti ṣíṣe owó aráàlú kúmọkùmọ ìyẹn Economic and Financial Crimes Commission pé wọ́n ń gbèrò láti di gbogbo àsùnwọ̀n báǹkì ti ìjọba ìpínlẹ̀ náà ṣáájú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ. Ẹ̀sùn náà wà nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Kọ́lápọ̀ Álímì fi síta ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ nílùú Òṣogbo, eléyìí tí wọ́n gbé jáde ní òwúrọ̀ ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́. Nínú àtẹ̀jáde náà, gómìnà Adélékè sọ pé òun ti ṣe ìwádìí tó dájú pé àjọ EFCC ti parí ètò láti di àwọn àsùnwọ̀n báǹkì ti ìjọba ìpínlẹ̀ náà àti ti àwọn àgbà òṣìṣẹ́ ìjọba kan. Gẹ́gẹ́ bí Adélékè ṣe sọ, ìgbésẹ̀ náà jẹ́ èrò láti dá iṣẹ́ ìdàgbàsókè tí ìjọba ń ṣe dúró ní àwọn ọjọ́ tó kù sí ìdìbò gómìnà. Gẹ́gẹ́ bí àlàyé náà ṣe wí, àjọ EFCC kò ní àṣẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà tàbí òfin kankan láti di àsùnwọ̀n báǹkì ìjọba ìpínlẹ̀ kan. Ó ní ìgbìyànjú èyíkéyìí láti ṣe bẹ́ẹ̀ jẹ́ àṣìlò agbára. Ó ní èrò náà jẹ́ ìwà ìbọ̀wọ̀ fún òfin. Ó sì tẹnumọ́ pé kò sí òfin tàbí ìdí fún àjọ EFCC ní láti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Adélékè pé àwọn aláṣẹ tó yẹ àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àkíyèsí ohun tí wọ́n ń pè ní ìgbìyànjú láti dènà iṣẹ́ ìjọba rẹ̀ lásìkò ìdìbò náà. Àmọ́ ṣá, ọ̀kan lára àwọn tó súnmọ́ gómìnà ti fìdí rẹ̀ múlẹ̀ báyìí pé àjọ EFCC ti di ẹnu àsùnwọ̀n tí wọ́n fi ń sanwó àwọn òṣìṣẹ́ ìjọba, ṣùgbọ́n kò tíì sí èsì kankan láti ọ̀dọ̀ àjọ EFCC lórí àwọn ẹ̀sùn wọn yìí títí di àkókò tí à ń kó ìròyìn jọ.